ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí kó kan àwọn akéwú toreje yìí lára. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí akéwú toreje yìí, ẹ ká gbọ́ nǹkan tó sọ. En gboro eni ni sọ̀rọ̀ npa MS Baba eni kan wa ko bere lọ́wọ́ mi tẹ́lẹ̀ oni kilo ni ti MS Baba àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ nbi ala ta na bi se pe oni bala ba wa lágbára kilo ti o pa wọn láti jẹ́ mo ni duo na mo ni gbọ́dọ̀ fẹ́ rẹ̀ àwọn ma nabi arama e wọ́n sọ fún àwọn màláíkà oni ni ja'ilun fil ardi khalifa mo fẹ́ daru le ka serile àwọn màláíkà wa ngbe atadiyaru fiya o da serile ma yufsiru fiya àwọn tí ó mọ̀ ṣe bàjẹ́ serile àwọn tí wọ́n bá wí àwọn le riri ke ma gbé Ọlọ́run bá tó de atal qiyamah ṣe pé tí ó sì jábọ́ lójú sánmà wa yasfiku dima àwọn tí ọmọ tàjí ara wọn rẹ̀ ẹ wo orin ṣe wọn máa ta ẹ̀jẹ̀ lẹ̀. Ọlọ́run kàn nífẹ̀ẹ́ wárí àwọn màlẹ́kọ̀ àparọ́ àwọn tán wí náà ní yọjú rí ẹ̀yin ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ má bàa sínú wọn. Àyá Kùránì wo ni ọmọ akéwú toreje yìí kà? A máa rí ní Quran chapter 2 verse 30. Kí ni nǹkan tó sọ? Ó ní rántí nígbà tí Olúwa rẹ̀ sọ fún àwọn màláíkà pé dájúdájú èmi yóò fi àrólé kan sórí ilẹ̀. Àwọn màláíkà wá sọ pé ṣé ìwọ yóò fi ẹni tí ó máa ṣe bàjẹ́ síbẹ̀ tí ó sì máa ta ẹ̀jẹ̀ sílẹ̀? Àwa sì ń ṣe àfọ̀mọ́ àti ẹ̀yìn fún ọ, a ó máa ṣe àfọ̀mọ́ fún ọ sẹ́. Allah wá sọ pé dájúdájú èmi mọ ohun tí ẹ̀yin kò mọ̀. Nínú àyá yìí báyìí, ta wá ni ẹni tí Allah dá tó ní ó máa ṣe bàjẹ́ sórí ilẹ̀ tí ó dẹ̀ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀? Ṣé àwa ni àbí àwọn mùsùlùmí? Ẹ ká lọ sí Quran chapter 8 verse 12 to 13. Kí ni nǹkan tó sọ? Ó sọ pé rántí nígbà tí Olúwa rẹ̀ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà ẹ máa gé wọn lọ́rùn kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Ìyẹn rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n ń yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá sì yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀, dájúdájú Allahu lé níbi ìyà. Tẹ́ bá wo àyá yìí, ẹ rí wípé àwọn mùsùlùmí gangan ni ẹni burúkú tí Allah dá sí orí ilẹ̀, tí wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀. Àwa ò ta ẹ̀jẹ̀ sílẹ̀, a ò sì ṣe ìbàjẹ́ kankan lórí ilẹ̀. Àwa ń tún ayé ṣe ni, torí gbogbo ọ̀rọ̀ tí ẹ ti pa fún àwọn ènìyàn, òun là ń sọ òdodo fún àwọn èèyàn. Irọ́ lásán òun ni Islam. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Allah ìwọ́dà, Allah rè. Ère lásán ni Allah, Olúwa ilé Kaaba, inú Kaaba ló wà. Allah ò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Allah ò dẹ̀ ní agbára kankan. Allah ò lè ṣe nǹkan kan. Èmi ti ń sọ fún yín, ẹ má bẹ̀rù ẹ̀yin ènìyàn. Ère ni Allah kò lè ṣe nǹkan kan. Ẹ tẹ̀ sí Google fún ara yín láti béèrè wípé ǹjẹ́ àwọn Lárúbáwá ṣé wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀? Ǹjẹ́ ère kan wà tó ń jẹ́ Allah tí wọ́n ń sìn kí Islam tó bẹ̀rẹ̀? Ẹ gbọ́ nǹkan tó wí. Wọ́n ní yes, Allah or a deity referred to by that name was worshipped before Islam. Bẹ́ẹ̀ ni Allah tàbí ère kan tó ń jẹ́ Allah ó ti wà tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀. In pre-Islamic Arabia, kí Islam tó bẹ̀rẹ̀, Allah was recognized as a high or supreme God. Kí Islam tó bẹ̀rẹ̀, wọ́n rí pé Allah ni ó tóbi jù nínú àwọn ère. Allah ni tó bá sọ pé Allahu Akbar, Allah ló tóbi jù lálájù lọ nínú àwọn ère, ìtumọ̀ ẹ̀ nìyẹn. Even within a polytheistic context, pẹ̀lú bí wọ́n ṣe ń sin ọ̀pọ̀lọpọ̀ ère. While other deities and idols were also worshipped, bí wọ́n ṣe ń sin àwọn ṣìgìdì àti ère tó kù yìí, Allah was seen as the supreme deity, the God of gods. Wọ́n rí Allah gẹ́gẹ́ bí ère tó tóbi jù, tó jẹ́ pé òun ló dá àwọn ère kéékèèké yẹn. Kó lè bá a dá yín lójú, mo tún béèrè again wípé ǹjẹ́ Allah, was Allah among the deity worshipped before Islam? Ǹjẹ́ Allah wà nú àwọn ṣìgìdì, àwọn ère tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀? Ó ní yes, bẹ́ẹ̀ ni, Allah was worshipped by pre-Islamic Arabs as a supreme
high deity within a polytheistic system. Ipe bẹ́ẹ̀ ni nínú àwọn ṣìgìdì tó pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń sìn yẹn, Allah wà nù wọn. Allah ni wọ́n rí gẹ́gẹ́ bí olórí àwọn ṣìgìdì yẹn. Wọ́n ní consider the creator God. Wọ́n gbàgbọ́ pé Allah tó jẹ́ olórí àwọn ṣìgìdì yẹn, òun ló dá àwọn ṣìgìdì kéékèèké, but alongside numerous lesser gods and goddesses like Alat, Alihuza and Uba, pẹ̀lú àwọn ṣìgìdì tí wọ́n ń pè ní ọlọ́run wọn kéékèèké bíi Alat, Alihuza àti Uba. Allah wà náà, Allah ni wọ́n gbà pé ó dá àwọn ṣìgìdì kéékèèké yẹn, whom they saw as intercessors, tí wọ́n gbà pé àwọn ṣìgìdì kéékèèké yìí lára máa gbà dé ọ̀dọ̀ ṣìgìdì ńlá Allah yìí. The name Allah, orúkọ yìí pé Allah, tí wọ́n máa sọ pé Allah means God, Allah means God. The name Allah means the God. Nígbè Allah ìtumọ̀ ẹ̀ ní pé the God, ṣìgìdì yẹn ẹ ti rí ń bẹ̀ fún ara yín, ṣìgìdì yẹn. Tó dáwọn ká máa ní capital letter G, small letter G, òun lẹ̀ ń rí yẹn, ṣìgìdì yẹn, òun ni Allah. Was already in use. Wọ́n ti ń lò kí Islam tó bẹ̀rẹ̀. Appearing in pre-Islamic inscriptions and theophoric names like Abdullah. Tẹ́ẹ̀dẹ̀ máa tí àrídájú ẹ̀dẹ̀ wà wípé nínú àwọn orúkọ kan tí wọ́n ń pè tí wọ́n máa ń sọ àwọn ọmọ wọn ní Abdullah, ẹrú Allah, Abdullat, ẹrú Allah. Allah kò ní agbára kankan, kò lè ṣe nǹkan kan, èrè lásán ni. Tó bá wá dàbí irọ́, tó jẹ́ pé irọ́ ni gbogbo nǹkan tá à ń sọ, kí ló dé tí àwọn àáfàá àwọn ńláńlá, àwọn tó jẹ́ pé èèyàn ọmọ kékeré àáfàá lẹ́ ń sọ̀rọ̀, àwọn àáfàá ayé ńláńlá, kí ló dé tí wọn ò lè gbẹ́pọ̀n sí? Torí wọ́n mọ̀ pé táwọn bá gbẹ́pọ̀n sí, a máa fọ́ ẹ̀pọ̀n wọn. Wọ́n mọ̀ pé táwọn bá wá, a máa fẹ́ràn wọn yílẹ̀. Ẹ̀yin èèyàn wa, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè o, Olúwa ilé Kaaba ni. Allah local deity ni. Kaaba ló fi ṣe lé, Kaaba ni ojúbọ ẹ̀. Tó bá ti lọ Kaaba ẹ rí bí wọ́n ṣe máa ń péjọ bọ́, bí wọ́n ṣe máa ń rọ̀gbà yíká, tó máa tawaf ẹ̀, tó máa invoke ẹ̀. So èrè lásán ni. Àwa náà ní ojúbọ Ògún, ojúbọ Ṣàngó. Allah ó dà gẹ́gẹ́ bí Ògún Ṣàngó. Ṣé wá rí àwọn Ògún Ṣàngó, wọ́n tún wá ní agbára ju Allah lọ. Kùránì yìí ni mo fi ń búra fún yín yìí. Irọ́ lásán ni Allah, irọ́ lásán ni Quran, irọ́ lásán ni Islam. Bó ṣe wà yìí kò sí agbára kankan, kò sí ìgbàlà kankan, kò sí ìwòsàn kankan nú ẹ̀. Àáfà tó bá sọ pé irọ́ ni mo pa, ẹni ká àáfà yẹn lọ búra fún yín ní di Ṣàngó. Kó sọ fún yín pé Allah náà ni Ọlọ́run Olódùmarè, kó búra fún yín di Ṣàngó. Kó sọ pé Islam náà ni ẹ̀sìn Ọlọ́run Olódùmarè, kó búra fún yín di Ṣàngó. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni. Wọ́n fẹ́ gba àṣà wa, wọ́n fẹ́ gba identity wa, kán pààrọ̀ ẹ̀ pẹ̀lú sí Lárúbáwá, kán fún wa ní orúkọ Lárúbáwá, kán wọ̀ wá ní aṣọ Lárúbáwá, ká máa ríra wa bí ọmọ Lárúbáwá, kán máa pàtọ̀ fún wa pé ilẹ̀ Lárúbáwá láti ṣẹ̀ wá, kí wọ́n lè bá kó wa lẹ́rú fún ìran Lárúbáwá. Àwọn Lárúbáwá lè wá gbalẹ̀ wa, wọ́n á pa gbogbo wa. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sudan, ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Somalia, bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ ni. Wọ́n ṣe bẹ́ẹ̀ ní Morocco, Egypt, Tunisia, Algeria, wọ́n gba gbogbo lẹ̀ wọn. Wọ́n ti fẹ́ rìn wá sọ́wọ́ sàlẹ̀ ọmọ Oòduà. Nigeria is the most populous country in Africa. Tó máa fi lè conquer Nigeria, wọ́n ti conquer the whole of Africa. Tí wọ́n bá fi lè conquer Yorùbá, wọ́n ti conquer Nigeria. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jí ẹ má sùn. The most educated tribe in Africa, Yorùbá ni. Ẹ wá jẹ́ ká àwọn kan wá lọ ń fi èdè lásán, ìtàn àwọn Kùrẹ́ṣì, wọ́n wá fi ń parọ́ fún wa. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Mo sọ yìí mo dúró, ó dìgbà.